ntó lè mú ọmọ ṣe ríire òun ni kíyà àti bàbá káwọn méjèèjì ó wà equal níbi ìyọ́nú ọmọ pé bàbá mi ń yọ́nú sí mi ìyá mi ń yọ́nú sí mi ibẹ̀ lórí ire ọmọ wà kò sórí ire fún ọmọ tí ìyá àti bàbá rẹ̀ ń bínú sí ẹlòmíì torí pé ọjọ́ yẹn ẹgbẹ́ alùsùnà lọ́jọ́ yẹn ẹgbẹ́ sálàfí ó di ọ̀tá bàbá ọ̀dọ̀tá àyà bàbá ti yálà kọ́ lọ́mọ ó lè mìíràn akọ̀ yẹn bàbá ó sì gbé súnà ànábì ó lóun gbé súnà ànábì lọ́wọ́ súnà ànábì sì ní òmùkà zuma àbúkà ìyá rẹ̀ dọ́wọ́ rẹ̀ ìyá rẹ̀ dọ́wọ́ rẹ̀ ìyá rẹ̀ dọ́wọ́ rẹ̀ bàbá rẹ̀ dọ́wọ́ rẹ̀ ó sì lóun gbé súnà ànábì lọ́wọ́ ìyá sì ń bá jà òun náà ń bá yá jà bàbá ń bá jà òun náà ń bá bàbá jà irú ẹni bẹ́ẹ̀ fúnra ànábì ni ó gba súnà bọ́lọ́wọ́ rẹ̀ padà. èyí tó da fọmọ èèyàn ni pé kó ṣe dáadáa sí àti bàbá ẹ̀ ọlọ́run wa bẹ́ẹ̀ ròyìn tó fà tó ẹ máa wípé wa man asdaqu minallahi hadisa kò sẹ́ni ó mọ ọ̀rọ̀ sọ tó dájú tó yá yí ọ̀rọ̀ tọ́lọ́n kò sẹ́ni tí fi sọ òdodo ọ̀rọ̀ tọ́lọ́n lọ́fà tó fi já sí wípé inú Al-Qur'ani nìkan òdodo wà inú àdìsí irọ́ wà mẹ́. tako bá ń dá wọn tí wọ́n ń sọ̀rọ̀ ìlákẹ́ ẹ̀ ń bọ̀ kọ́ sí yẹn sáré yà síbẹ̀ wọn ń padà bọ̀ wá ẹnu àárín wọn ẹ̀ sáré yà síbẹ̀ inú Al-Qur'ani nìkan òdodo wà gbogbo Al-Qur'ani látòkèdélẹ̀ òdodo ni Ọlọ́run sì gáìdì ẹ̀ fa la ya'ti al-batilu min bayni yadayhi wala min khalfihi kò sí bó ṣe lè rọ bó ṣe gbọ́ lárúbáwá tó o lè fi lárúbáwá rọ àyà kó wá jù sínú Al-Qur'ani kọlọ kò ní lọ yóò ta padà kí wọ́n á lè yàn rọ àyà jẹ́ mi náà hun àyà kan Musaylamatu Kazzab òun náà ti rọ àyà rí àmọ́ àwọn lárúbáwá ní sọ fún wípé àyà tọrọ ìwọ náà wù fúnra rẹ̀ sọ́bálà àká ìmú pé lóòótọ́ àgbà Muhammadu aláìkí ẹ̀ àmọ́ ń ta àmà ní wípé ọ̀rọ̀ tí ń sọ òun kìí sọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ ẹnìkan tí yóò rí ni ebédè lárúbáwá wa yìí náà ni a sọ gbogbo ọ̀rọ̀ tí yẹn a sọ láyé àrí ọ̀rọ̀ tó da tọ̀rọ̀ tí ń sọ àmọ́ àtẹ̀lé àmọ́ àdíìsì ìrọ́pọ̀ nínú àdíìsì kò sí rọ́nà Al-Qur'ani rárá àmọ́ nínú àdíìsì àbá irọ́ mẹ́ẹ̀ gbogbo àdíìsì ànábì ń bẹ nínú kòtò ànábì ò sí nínú kòtò aláwọn àwọn èèyàn tún wá ń fà á ọ̀ká tó jáde ó ní gbà náà òun ti ṣàlàyé ẹ̀ àdíìsì ni méjì ni ọ̀kan bẹ́ ń bí kíní ọ̀kan bẹ́ àwọn kan ní wọ́n lẹ̀ pọ̀ àwọn kan ní wọ́n lẹ̀ pọ̀ ọ̀tọ̀ ní bẹ́ ń bí ọ̀tọ̀ ní mo ní àtẹ̀yí tí wọ́n lẹ̀ pọ̀ àtẹ̀yí tí wọ́n lẹ̀ pọ̀ ànírọ́ ni gbogbo ẹ̀ mú àyà wá fún wa tó sọ fún wa àyà dà nínú Al-Qur'ani tó sọ fún wa pé ká tẹ̀lé àdíìsì ma ataakum rasulu fakhusuhu wa ma nahakum anhu fantahu Al-Qur'ani ni kì í sàdíìsì ẹ̀ ọgbọ́ níta nàbí bá mú wá fún yẹ gbà ntọ́ bá sọ pé ntọ́ bá ní ntọ́ bá payín láṣẹ ẹsẹ ntọ́ bá ní ẹ má ṣe torí pé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha wáyí ló fi ń sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ara ẹ̀ ìjọ tá nàbí bá ń sọ̀rọ̀ ara rẹ̀ nsàníyà ara rẹ̀ nù ni ìjọ tí ń bá ń sọ̀rọ̀ wáyí malakiya nílùú ni àti ruhiya ọ̀rọ̀ tí ordinary èèyàn ó ṣe kele wà mẹ́ àyèmáyé nínú àdìs tá a bá wípé ànábì fẹ́ ṣe nǹkan kan táwọn sàábé wípé má jẹ́ àṣẹ báyìí báyìí ni kò jẹ́ àṣẹ ń jẹ́ àṣẹ pé èèyàn nù ni. àmọ́ Al-Qur'ani ṣé sàábé kan lè sọ pé Al-Qur'ani tọ́lọ́ ń gbà wá má wí báyìí báyìí ni kò wí àdìs ní dọ̀ yìí fún ní sọ̀híhù ó ti yé báwọn ó tún ní àwọn àìlà kọ̀ọ̀kan ó ti yé báwọn ó láwọn àwọn òdùl ó láwọn akíní kan rìjàl ọmọ kọ ilmu rìjàl ilmu riwayat ilmu gbogbo èyí kò sínú Al-Qur'an járí wátà àdínú bẹnu àdísì gbogbo ẹ̀ wọ́n sàmì lọ́gbẹ́ wọn lélẹ̀ yìí da wọn lè yí ọ̀dá wọn nítọ́ gbogbo èyí wọn ọba àti Sahih Bukhari gan láti Sahih Bukhari gan gbogbo tí ń bẹ ń bẹ ìrọ́lọ́pọ̀ ń bẹ àdísì kòtò kèésà àdísì gidi ọlọ́wọ́n ọ̀dàkọ̀ Abubakari inú Al-Qur'an kọ́dà kọ̀ dákọ̀ ànábì inú ayà yẹn gbogbo àdísì wọn gbé wá pé tá wa ń jà lélérí à ń jà lérí irọ́ àdísì irọ́ là ń jà sí ọ̀rọ̀ tí ò sí ebi ìtàn ni ìtàn tó yẹ pé èèyàn lọ́kọ́ọ́lẹ̀ kìí sàn nábì gan fún rẹ̀ lọ́kọ́ọ́lẹ̀ sáwọn àtọ́kọ́ọ́lẹ̀ sí wọ́n dájú ànábì lọ ni àbáwọn jẹ́ màláíkà èèyàn ni wọ́n sàábé lè parọ́ ẹbá àdísì àbé tí mutí ẹni tí mutí sí ò lè parọ́ àdísì àbé tó ṣe sìnà tí wọ́n lù àdísì àbé tí ń pààyàn
tó yẹ pé apààyàn ní sàábé gbogbo àwọn tán bára wọn jà ní ogun Sọfẹ́ìn wákàtú Jamal wákàtú Sọfẹ́ìn wákàtú Nahrawan gbogbo àwọn tí wọ́n bára wọn jà ń bẹ̀ ṣe bí sàábé ni wọ́n ẹ mọye èèyàn tí wọ́n pa táwọn sàábé para wọn sáwọn yìí wọn wá kó àdìsí kalẹ̀ lẹ́wọ́n nígbà náà àmọ́ tẹ̀lé sáà nábì pa mùsùlùmí kan rí ni ẹgbẹ́nu kó ń bi àdìsí Abubakari bẹ́nu kòtò Abu kan ò sí nínú kòtò Abubakari ò sí ń bẹ kọ́dà abúlé wa gan ò sí ń bẹ gbogbo wọn náà sì ti àwọn náà máa pé rọ́ọ̀lù àwọn ń pa babalágége sọ fún yín pé gbogbo èyí ń irọ́ ni ìtàn lásán nu Ọlọ́run lọ́mọ̀rọ̀ sọ̀dù